Africa Content TV. Baba Abija yìí o, èlé kú o, torí má jẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹgbẹ̀rún kún. Baba Àjọdé o, èlé kú o, torí má jẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹgbẹ̀rún. Bàbá mi ẹ bá ń kí àwọn èèyàn, ẹ bá ń kí àwọn èèyàn, ẹ já bẹ̀rẹ̀ 1000 tó ti wọlé, ẹ bá ń tẹ̀ ẹ́ bẹ̀. Mo dúpẹ́ o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, olólùfẹ́ Ckamo nílé lóko lájò lẹ́yìn òdi o, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o, ìná ò ní táwọn yín o. Ìná ò ní táwọn yín o, ẹni dààmú o, ẹni búrìbùrì kẹ́ mọ́ jójó yà, ọmọ aráyé ò ní fẹ́ gba fún ìlú oúnjẹ sí. Àmín ya Allah. Ẹni bá ti sí ẹ̀rọ náà gbégbá ọ̀nà ó ṣì fún ọ̀nà ọ̀la fún yín o. Torí ọ̀nà kì í dí mọ́ lọ́kọ́, ọ̀nà kì í dí má ládàá. Bọ́nà bá tiẹ̀ wà á dí gangan àdá ni wọ́n fi là. Ìyálóde ayé àti tọ̀ wọ́n là máa rí ajé yín fún ibà yìí. Torí gbogbo ara ní sẹ́fúnsẹ́fún fi ṣẹ́ fún, gbogbo ara ní sẹ́fúnsẹ́fún fi ṣadé, ìmọ̀sùn, ìmọ̀lá, ìmọ̀yẹ̀. Bọ́jọ́ bá yọ akárí ayé bọ́ọ̀rùn bá yọ tí a kàtàrí. Ẹ̀kún ìfọ́jọ́ kọ́ mọ́ yọ èdè ìlú òrùn kọ́ mọ́ràn. Ojú àṣà ìrìbí ojú àwòdì kì í rọ́ràn. Burúkú kan kò ní bá kún lé. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn gan o, ẹ̀sìn púpọ̀. 5000 tó ti wọlé kí ni tó tàbí la wà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. 291.5. Ó dìgbà ó bá wọ 300 ojú mi tó hàn. Mo fẹ́ káwọn èèyàn bá ń celebrate bàbá yìí. Ọjọ́ wo ló ti rí bàbá yìí nínú fíìmù gbẹ̀yìn? Àwọn legend wa nìyẹn. Bàbá tí ń ṣe fíìmù bọ̀ láti 50 years ago. Baba Abija yóò èlé kú o, má jẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ tún béèrè 10,000 tó ti wọlé kí la wà ẹ dákun. 301.5. A ti wà ní 301. Ó yẹ kọ́ fún bàbá kádẹ̀ bẹ̀rẹ̀ program. Baba Abija wà pẹ́. Bàbá wà pẹ́ o. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún ọmọ rẹ bàbá wa. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún ọmọ rẹ bàbá wa. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún ọmọ rẹ bàbá wa. Bàbá wa wà pẹ́. Bàbá wa wà pẹ́ o. Wà pẹ́ fún wa. Wà pẹ́ fún wa, wà pẹ́ fọmọ rẹ bàbá wa, wà pẹ́. 20,000 kan ti wọlé, ẹ bá ń tẹ̀ sí calculator. Ẹ ṣé àdúpẹ́ o. 321.5. Ẹ ṣé o. Gbé sójú mi dákun. Ẹ pa àwọn Mọ́kí. sójú àlejò. Eré fọ orí yín bàbá. Mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò yín ètò wa, ètò Celebrating the Legend. On this initiative, the only thing we do here is we celebrate our legend in the industry. Ó wà ní US, ó wà ní London, ó wà labroad, ó wà everywhere. Ó wà everywhere. Mo tún gbọ́dọ̀ ayé láàárọ̀ yìí pé àwọn legend wọn lọ́hùn wọ́n ní káàdì tó yẹ pé wọ́n máa ń fún wọn as a legend tó yẹ pé wọ́n fi máa lọ máa gba owó pension wà kò sí yẹn ní Nigeria settings. The only thing we can do is to celebrate them. The only thing we can do is to support them. The only thing we can do is to uplift them. The only thing we can do is to make them happy. Ẹ̀yin èèyàn jẹ́ ká dùn àwọn bàbá yìí náà. Láàárọ̀ yìí ẹ ti rẹ̀ tí mo gbé wá. Òdú ni wọ́n wọ ìṣá ìmọ̀fólókò gbogbo wa la mọ̀ wọ́n bí ẹni mowó. Èmi I watch him while growing up. Ìgbà tí mo wà ní kékeré nígbà yẹn tá a máa ń ṣe àwọn eré ọmọ kékeré. Baba Abija mo máa ń pera mi. Abija mo ń pera mi. Torí èmi náà dúdú bíi complexion wọn báyìí ni. Mọ èmi ń gbà náà ọmọ bá wa dán yìí ni so orí tèmi náà fẹ́ pa ń gbà náà so èmi náà máa ń gba orí báyìí gbà náà ni. Baba Abija rèé Abija wàrà bí ẹkùn unless you are not used to home videos in your Yoruba homes kò sí tó o bá jẹ́ ọmọ Yorùbá tó ń wo fíìmù wàá mú Baba Abija. Baba Abija rèé Baba Abija is here today hail and hearty. Bàbá ò sí ìkì o bàbá ò tọrọ owó oúnjẹ o a fẹ́ celebrate bàbá ni a fẹ́ múnú bàbá dùn. When I made a video yesterday about Baba, that Baba is around here, and what did Baba want? Baba ní mọ́tò làwọn fẹ́. Àwọn agbésọ̀ online agbésáyé pé mọ́tò kìíní kan. Àwọn kan wá pè mí, àwọn sponsors mi lọ́tún wọ́n pè mí lọ́sì. Wọ́n sọ wípé báwo ni pé bàbá tá a fẹ́ ra mọ́tò fún yìí. Finances àti lo mọ́tò. Jíjẹ mímu ń kọ́ gbogbo ẹ̀ ní kárò pọ̀. Kó tó di pé a ṣe kankan fún bàbá ẹ̀yin tèmi ti yín ní tòótọ́ mo wá reach out sí bàbá padà nígbà tí bàbá dé pé bàbá báyìí káṣà báyìí káwòdì ṣùgbọ́n bàbá bá mi sọ̀rọ̀ mo wá sọ pé 1000 tó ti wọlé ẹ̀ bá ń ṣe
Àti wà léèyàn 4,000 people are watching this live video right now. Ṣé wọ́n rí bàbá náà nínú live yẹn? Ṣé ó ń ṣọ́ àwa méjèèjì? Bí a kò sún sẹ́yìn díẹ̀ kó ṣọ́ àwa méjèèjì. Bàbá wa jẹ́ kó yé mi pé ìdí iṣẹ́ yìí táwọn ń ṣe náà nígbà táwọn bẹ̀rẹ̀ ń táwọn kì í ṣiṣẹ́ tó rí ní ìlú owó lórí passion ló jẹ́ kí wọ́n máa ṣe ń gbà náà pé èmi náà fẹ́ iṣẹ́ yìí wù mí, iṣẹ́ yìí ó dùn mọ́ mi nínú ni àwọn fi ń ṣe ń gbà náà. Iyekíye tó bá yọ ń bẹ̀ náà wọ́n ń gbà ti ìdùnnú àti ayọ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi, ti ìdùnnú àti ayọ̀. Ṣùgbọ́n ní ìsìn iṣẹ́ náà ti di pé iṣẹ́ ti ń wà sinimá, wọ́n ti ń ṣe sinimá job, sinimá ti ń pawó gidi, wọ́n ti ń ṣe normal YouTube series, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ 5,000 kan náà tún ti wọlé ẹ bá mi ṣe pọ̀. Wọ́n ti ń ṣe gbogbo àwọn nǹkan yẹn tó ti di pé iṣẹ́ wọn yìí náà tún ti gbé iṣẹ́ ọ̀hún náà làwa náà ń ṣe. Acting yẹn náà lèmi náà ń ṣe dọ̀la tàdé mọ́ bó ṣe ń lọ ń bẹ̀. Bàbá fẹ́ máa ṣe acting fúlì padà. Wọ́n ti ń pè wọ́n lọ́tún, wọ́n pè wọ́n lọ́sì náà tẹ́lẹ̀ o, kí wọ́n kì í pè wọ́n o. Wọ́n gbà tán bá pè bàbá pé kí bàbá wá ṣiṣẹ́ tí ò sí bọ́n ṣe transport ara wọn débẹ̀. Most of iṣẹ́ ni bàbá máa ń kọ́pa àwọn ò ṣe. Wọ́n ní tó bá pa àwọn lọ́jọ́ kìíní táwọn sọ pé àwọn ò wá. Tó pa àwọn lẹ́ẹ̀kejì táwọn láwọn ò wá. Tó pè lẹ́ẹ̀kẹta táwọn láwọn ò wá. Ń gbọ́ bá 2,000 kan tó ti wọlé ẹ bá mi ṣe. Ìgbà tó bá yá wọn ò ní pe àwọn mọ́. Ọlọ́run mọ́jà yóò gbàgbé wa. Ìpè káyé wa mọ́ bá gbàgbé àwọn. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́, Jésù ò ní jẹ́, Allah ò ní jẹ́, nǹkan tẹ́ gbàgbọ́ náà ò ní jẹ́. Bàbá mi, inú yín á dùn. Ọlọ́run máa mú inú yín dùn. Àwọn èèyàn tẹ́ ń wò yìí, gbogbo wọn náà ní responsibilities tí wọ́n ní. Gbogbo àwọn èèyàn tó support wa 1,000 tó ti wọlé bá mi ṣe. Gbogbo àwọn èèyàn tó support wa 10,000 kan náà tó ti wọlé. Gbogbo àwọn èèyàn tó support wa tó ń bá wa ṣe fún bàbá wa lọ́tún ṣe fún wọn lọ́sì ni. Kì í ṣe báwọn náà ní nǹkan láti fowó ṣe, ṣùgbọ́n wọ́n ń bá wa dùn bàbá nínú ni. Ọlọ́run á dẹ̀ dùn yín náà nù. Ọlọ́run á dùn yín náà nù. Ọlọ́run á dùn yín náà nù. Inú yín á dùn. Ẹ̀rín ọ̀pọ̀ lẹ́nu ẹ̀yin náà lágbára Ọlọ́run. Bàbá mi ẹ bá ń sọ orúkọ yín fáwọn èèyàn. Báà ní sojú bàbá dáadáa. Orúkọ tèmi ni Alhaji Tajudeen Oyewole tí tọmọdé dàgbà mọ̀ sí Abija wàràbí ẹkùn. Èmi nù àdálánù ẹ̀bẹ̀kù dídí àlàpàwọ́ bí ọba wúwọ̀ sí ẹ̀kún ọkọ̀ ìyá Kádíjà ẹni wọ́n ń tì inú igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà. Èmi tí mo dá lápátá tí mo fọmọ owó kún rọrí ọ̀sùnkò tí mo rẹ́ ní bájà máa ni mo fògiri mọ́rí èmi òkú jà sí tẹnu kan jù. Èmi gàgà ni wọn ò ní fẹ́ lómi ìṣe mí, wọn ò ní fi ṣẹ̀yìn náà agbára lọ́wọ́ èmi dùn mọ́lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ní Nàìjíríà, ní ìlú òkè òkun, ní London, ní Canada, ní Amẹ́ríkà, ní UK, ní gbogbo yín ni mo kí o ẹ ṣé gan o, ẹ kú àìfimisílẹ̀ o, Infinity àwáyé wa ṣe rere gbogbo yín ni mo kí o, olórí Ìjẹ̀bú mo kí gbogbo yín l'Amẹ́ríkà gbogbo wọn mo kí o ẹ ṣé gan o, mo ní wá yín tì ajá ìjàmọ lẹ́yìn ẹkùn ikú ò ní já lẹ́yìn mi yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ kàmọ́ bíbí sèré ò ní dúró o tí ẹ tí ì ní nǹkan kan o tí ì jẹ́ nǹkan kan àwọ̀lé lọ́mọ ọ̀sán àwọ̀ ò ní tàkàrà kan ayé ò ní dá ọ lẹ́bi mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé gan o gbogbo ẹ̀yin olólùfẹ́ Kàmọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o ẹ kú ìfẹ́ o mo dúpẹ́ o àmọ́ mọ́ lóore o. 1,000 kan tó ti wọlé ẹ máa bá mi ṣe 2,000 kan náà tó ti wọlé. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan. First man to use a phone in Africa, Baba Abija wàràbí ẹkùn. Bàbá mi mo kí ẹ kú ìjókòó. ẹ ṣé gan. Gbogbo mo fẹ́ ayé yín Ọlọ́run ó bá yín fẹ́. Àmín. Gbogbo mo kọ̀ ayé yín Ọlọ́run ó bá yín kọ̀. Àmín o. Bàbá mi kí lẹ fẹ́. Mo fẹ́ kẹ́ sọ tẹ́ fẹ́ kẹ́ sọ bí tẹ́ ṣe fẹ́ fáwọn èèyàn. Àti sọ. Gbogbo àwọn èèyàn ẹgbẹ́ èèyàn account number yẹn la pin if you want to support Baba the account number is pinned. This is about 4,003 èèyàn ló wà lórí live video yìí. Téèyàn 4,003 bá dá 1,000 that is 4.3 million. So gbogbo abá dá 2,000 that is 8.6 million. Ẹ jẹ́ àgbèrè àṣọ gbé súnmọ́ bàbá kí bàbá sọ orúkọ wọn. Kọ́ dẹ̀ sọ ok n tẹ́ fẹ́ bàbá mi kí lẹ fẹ́. Mo ti bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ ní ọ́fíìsì mo ní mọ́tò yẹn náà ni mo fẹ́ ó sì nídìí tí mo fi fẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nísìnyí alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ń dùn mí gan-an tí ọ̀pọ̀lọpọ̀ dẹ́ mọ̀ nígbà tí mo lásìdẹ́ǹtì yẹn
èmi ò tí ẹ̀mọ̀ kò dó àpọ̀ òjòjú ààrẹ kò sí láti fẹ́ sí ìsí ìsásìkò tí mò ń dẹ́gbẹ̀ẹ́ bá ti pé tí bá ti ẹ̀ sí rẹ̀ ibi àgbọ̀nrín kan pa kí n mú ìtàn rẹ̀ kan kí n fi rọ́pò tọ̀dọ̀ mi. bàbá ọ̀gbẹ́ tẹ sọ ìyá ti dẹ̀gbẹ́ rí ni. ọdẹ ni. kì í ṣe pé mo dẹ̀gbẹ́ rí mò ń dẹ́dí sí i. ọlọ́dẹ ni. ọdẹ tí ń palẹ̀ mi kì í ṣe tí ń fi kó pàdé ìbọn. bẹ́ẹ̀ ni. ṣé àwọn oògùn tẹ wá nínú fíìmù yẹn ṣe lóògùn náà lójú ayé mi. èmi ò lóògùn ọlọ́run ló lóògùn ọlọ́run ló lóògùn àlùkùránì mo gbójúlé láwọ làwọn làákù ata. ilá àbílà ṣùgbọ́n ẹ máa ń dọdẹ bàbá mi. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wà ń bá bọ̀ mo ti wá wò wípé ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ilé wa náà nítorí bí ọba sí irú yín kò sí àwa náà ẹni táyé bá rí láyé rí wọ́n bá pèsè sí location lẹ́yìn dọ́kan báyìí bí ọ̀rọ̀ tí àbúrò mi sọ Ckamo ó ní tí wọ́n bá pèyàn lẹ́ẹ̀kìnní tán pè lẹ́ẹ̀kejì wọn ò ní dúró de kan pè lẹ́ẹ̀kẹta bí wọn ò bá yìí sí ń sakọ èmi ò rò wá láàfíà tó eléyìí mu so eléyìí ni mo wá rò gbogbo ẹ̀ papọ̀ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. 2000 kan tó ti wọlé ẹ mọ bá wá ní mọ́tò ni mo fẹ́ mọ́tò tó bá dúró dáa òun ni mo fẹ́ tí ó ṣe gbé jáde yọ sí àwùjọ. 10,000 náà tó ti wọlé ẹ bá ń ṣe. bẹ́ẹ̀ bá wò ní ìsìn ẹni tó kọ́lé tó ṣí ṣọ́ọ̀bù. èèyàn 5,000 ló wò wá live and direct. nígbà tó bá dé tó nìkan bá wà lóko. ẹ máa share fídíò yìí ẹ máa share fídíò yìí ẹ máa share. ṣé gbogbo àwọn èèyàn tó bá náà bá lóko ni wọ́n mọ̀ pé òun ló ní ilé ara rẹ̀ ṣé gbogbo wọn ni wọ́n mọ̀ pé òun ló ní ṣọ́ọ̀bù àwọn ò ní bárò bọ́rọ̀ ilé ayé ṣe rí nù ṣùgbọ́n lágbára Ọlọ́run kò sí tó ṣòro ó ṣe níwájú Elédùmarè nígbà tí ọkọ̀ lílo yìí ṣe ọmọ tó tó lọ́rọ̀ ọkọ̀ kì í ṣàkópa àjẹ́ àti lò so ìdí tí mo fi ní mo fẹ́ mọ́tò ló wú mi báyìí kí ni tí n bá ní mọ́tò èmi náà bẹ̀gbẹ́ pé àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ àwọn èèyàn kan sọ pé àwọn ò rí àká nọ́mbà yẹn nítorí ẹsẹ̀ tó mí yẹn àwọn kan sọ pé àwọn ò rí àká nọ́mbà àti pin ẹ wò sàlẹ̀ live video yẹn àká nọ́mbà la pin yẹn sí Ckamo Studio a pin yẹn ẹ lè tẹ sí mọ̀ láti wò ó dáadáa àti pin yẹn tẹ bá dẹ̀ fẹ́ ká pè náà lè pè 0138509506 Union Bank Akínyọlá Ayọ̀lábí ẹjẹ lọ ẹ bá súnmọ́ bàbá dáadáa kí bàbá kọ̀ǹtínú ń tàbí èèyàn 5,001 1,000 míì tún ti wọlé o èèyàn 1,001 èèyàn 5,1 ló wà lórí live video yìí. so gbogbo n tí mo rò pọ̀ nù ní ìsìn 1,000 míì tún ti wọlé o ṣé káàtì tó wàá gbọ́ pé wọ́n tó gbé agbada arú yìí jáde lọ́dún mẹ́wàá lónìí téèyàn bá ń bẹ láyé ìwọ̀n tẹ́ ẹ bá ṣe yìí bí ó sì máa bí sí ti ọmọ rẹ̀ sí ni là á máa bẹ lọ́hùn. èèyàn 5,003 ẹ máa share fídíò yìí ẹ jáwọ́ 10,000 views 10,000 míì tún ti wọlé ẹ bá ń share 2,000 míì tún ti wọlé ẹ bá ń share rẹ ẹ bá mi share ẹ kẹ ẹ bá ń like ẹ ṣé mo dúpẹ́ o. We are live with Baba Abija YORUBAPLAY. Ladies and gentlemen, this is a fundraising especially for Baba Abija YORUBAPLAY, the first man to use a phone in Nigeria. 5,000 me to wọlé. The first man to use a phone in Nigeria, Baba Abija YORUBAPLAY. Baba wà lára àwọn tó gbé òpó Nollywood dúró. Baba wà lára àwọn tá ń wò tá a fi ń sọ pé tíátà nílé. Bàbá wà lára àwọn tí àwa ń wò láti kékeré. Bàbá dáadáa ni bàbá. Ìgbà tí mo post video yẹn lánàá, a lot of people reach out to me that okay, ṣé mọ́tò la fẹ́ rà àbí ṣé kíni 2,000 mi tuntun wọlé ẹ má bá mi ṣí. Fún ẹ̀yin tẹ́ sọ pé ẹ rí account number yẹn. A máa pe nọ́mbà síta tẹ́ ẹ máa pè wọlé o. A kàn ṣe ìbẹ̀rẹ̀ program ni o. A máa pe nọ́mbà síta tẹ́ ẹ máa bá wa pè wọlé. A máa pe phone number bàbá síta tẹ́ ẹ máa pè wọlé. A máa pè tẹ́ ẹ máa pè wọlé. A máa pe phone number tẹ́ ẹ máa pè wọlé. Kí la wà? 376.5. A wà ní 376,500. 5,000 mi tún ti wọlé. 5,000 mi tún ti wọlé. A wà ní 307. 8155. A ti wà ní 381.5. 381 2,000 mi tún ti wọlé.
kí la wà 383.5. 20,000 kan tó ti wọlé 403.5. a ti wà ní 403,000 la wà báyìí 403 la wà. Fundraising, this fundraising is specially for Baba 25 kan ti wọlé 25. Fundraising for Baba Abija Yorubaplay. Baba Ajan, Baba ló kọ́ lo kìíní. Kò sẹ́ni tó máa lóhùn mọ́ bàbá kò sí 1,000 kan náà wọlé. Kò sẹ́ni tó máa lóhùn mọ́ bàbá. Baba Abija Yorubaplay àwọn bàbá wa nìyẹn. Fundraising for Baba. We need to make Baba happy. A ní láti múnú bàbá dùn. Ẹ jẹ́ ká múnú bàbá dùn. A máa múnú bàbá dùn. Ẹ jẹ́ ká múnú bàbá dùn. We are live 4,000 kan tó ti wọlé. We are live. We are live. Mo fẹ́ bọ́ sí interview bàbá officially. Fẹ́ bọ́ sí interview bàbá officially. 50,000 kan tó ti wọlé. Ẹ bá mi ṣí. Ẹ bá mi ṣí. Ẹ bá mi ṣí. Èló la wà. 461,000. A ti wà ní 461 la wà. 461 la wà. 461 la wà. 461 la wà. Ọ̀nà tá à ń lọ jù. 461 la wà. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. 461 la wà. Fundraising for Baba Abija Yorubaplay. Baba Abija Yorubaplay fundraising. Ẹ máa bá wa share fídíò yìí, ẹ máa share. Ìyẹn mélòó ló wà lórí live video yẹn? 4.9k. 4.9k 4.9. Tá bá ti wọ 500 5,000 padà ká tún bẹ̀rẹ̀. A ti wà ní 4.9. A wà live pẹ̀lú Baba Abija Yorubaplay. Baba mi Abija Yorubaplay. Baba Abija. Oh. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Ọjọ́ ti gbọ́. Ọmọ ti tó jọ mẹ́ta. Ẹ máa bá wa share live yìí o, ẹ máa bá wa share. Kálíbà ṣe kẹrẹ ńgbà náà. Bàbá wa Akin Ògúngbè ni mo kọ́kọ́ tẹ̀lé jáde. Akin Ògúngbè. Bàbá wa Akin Ògúngbè. Láti àwọn obìnrin aṣẹ́ Ọlọ́run ọgbọ́n nǹkan wọn bẹ́ẹ̀ ni. Mo wá ṣeré kan ní. Bá a sún kámẹ́rà mọ́ bàbá mi dáadáa. Fákúnlé mi jọ họ. Fákúnlé mi jọ họ lóṣogbo lọ́dún náà. Mo sì ń bá wọn kólé kóòdù nìyẹn. Kì í mọ́ pọ́ fọ́rọ̀ ogun. Láti bá kó lóṣogbo mi náà bá rúra mi mọ́nú mọ́tò. Ọ̀sán ìsàtẹ̀lé wọn. Gbé yín tẹ̀lé yín lọ ní bàbá. Ọlọ́run. Bá a ṣe gbéra kó lóṣogbo Ìjẹ̀bú-Jẹ̀ṣà la dé sí. Ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ tún dúró ṣeré. Mo ṣe bá wọn lọ sálọ ọdún mẹ́ta lẹ́yìn wọn. N tó tún sápadà nígbà tí o kò rí sí. Bẹ́ẹ̀ni ṣe máa jàjẹ́ kì í lé wa. N ò rí jẹ́. Ọba wò pé ǹjẹ́ kí ni yóò ní ìyíwọ́ báyìí. Ọlọ́run wa bá wa sí. Ọlọ́run wa bá mi sí wọn aláàtọ̀ àwọn tó fẹ́ wá sí sáìdì Òṣogbo. Àdó Òṣogbo báyìí. Mọ́tò fẹ́ẹ̀ má tí ì dúró tí mo ti bẹ́ẹ̀lẹ̀. Ìlú àwọn ọgbọ́n tí bàbá náà dá ni pé ọmọ yẹn ọ̀sà gbọ́dọ̀ sọnù. Bóyá náà lọ darí mọ́tò wọn padà wá sọ́nà Òṣogbo. Mo ti ẹ̀fọ́jú kan Òṣogbo báyìí mo bẹ́ẹ̀lẹ̀ ni. Ìgbà náà mo bá tọ́ lọ sẹ́mi. Kí ni fíìmù àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe bàbá mi? Fíìmù wo ni fíìmù àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe? Tẹ́ ẹ ti kópa bíi lead role bẹ́ẹ̀. Fíìmù àkọ́kọ́ yẹn Ọ̀pá Ajé mà ní. Ọ̀pá Ajé. Ọdún wo ni fíìmù Ọ̀pá Ajé tá à ń sọ bàbá mi? 86 87. 86 87. Ẹ nà. Lẹ kọ́kọ́ play lead role. Àwọn tí ń play lead role lọ tẹ́lẹ̀. Pé bọ̀ tó yẹ pé tíṣẹ́ ti yín gangan. Iṣẹ́ tó jẹ́ ti ọ̀gá mi. Tẹ̀yìn gangan. Iṣẹ́ tó jẹ́ tèmi. 1990 ni mo ṣe. Gbogbo àwọn tó wà lẹ́yìn kámẹ́rà yìí kò sí ètò tó wáyé 1990 ní. 1990 ni mo ṣe ìpadàbọ̀ Abija. Lẹ́yìn ẹ̀gbọ́n wa tó wà ń bẹ̀rùn ẹ̀gbọ́n yìí náà lè ti wáyé àtẹ̀gbọ́n wa tó ń tẹ fóònù ìpọ̀dà Usmanu àwọn tó lè jẹ́ 1990 nú ṣẹ́ra wa àwa kọjá 1990 ṣùgbọ́n early 90 làwa náà kọ́ ló ń ṣàánú wa 1,000 kan tó ti wọlé ẹ mọ̀ bá ń ṣe pọ̀ Ọlọ́run ṣàánú gbogbo yín. ẹ mọ̀ bá ń ṣe pọ̀ kí la wà. Ọlọ́run ṣàánú. 462 5,000 kan ti wọlé. Ẹ wá dàgbà ẹ jù bẹ́ẹ̀ lọ. Ọgbọ̀n yín lẹ gbọ́dọ̀ sóríire. Torí nínú oríire yín tẹ́yìn bá ṣe ńláwa òfin ní tètè kù. Torí dùnú ló ń jẹ àgbà. Nígbà tẹ́yìn ọmọ tá ń pè lọ́mọ wa. 10,000 kan tó ti wọlé. Tẹ́ ń bá ń soríire lójú ayé wa.
sáwá lè tètè kú ni. 477. Mbélé bá ní bàbá fẹ́ jẹun o. Mbélé bá ní bàbá fẹ́ jẹun o. Tí kálukú yín ń dùn bàbá mọ́ra yín lọ́wọ́. 497. Èmi ni wọ́n tọ́jú bàbá. 497. Ó dà tábà tó sọ 500. Ẹja bẹ̀rẹ̀ sí gba ìpè wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Sẹ́ẹ̀rí báwọn. Yóò nà tábà tó 500,000. A tó wà ní 497. A wà ní just 3,000 away to 500k. Okay, 5 million là ń lọ. Àti kọ́kọ́ mú 10%. Àti wà ní àti kọ́kọ́ oversee ìwọ milestone kan. A ṣe bẹ̀rẹ̀ ètò náà ní. Baba Abija, a wà live pẹ̀lú Baba Abija. Abija wàrà bí ẹkùn 1,000 kan ti wọlé ẹ bá ń ṣe mọ́. Abija wàrà bí ẹkùn. Abija wàrà Abija Baba Abija rèé ìpínlẹ̀ Nollywood ìpínlẹ̀ Yorùbá fíìmù. Baba ẹ pè láyé Àmín. ẹ pè láyé ẹ dàgbà Àmín. àgbà yóò ní dàgbà yà Àmín o. àgbàlagbà yóò ní dàgbà ṣẹ́ Àmín o. Ọlọ́run á bùkún yín Àmín. Àmín. Ọlọ́run á bùkún yín Àmín àti. Ọlọ́run ní fi ń sọ wá lẹ́nu Àmín. Àmín. gbogbo bí tẹ́ ẹ bá dé láyé ẹ mọ̀ ọ́ àánú gbà. Àmín Ọlọ́run. Bàbá mi ọmọdé òyìn yóò ṣàánú fún yín Àmín. àbúrò òyìn yóò ṣàánú fún yín ọkùnrin òyìn yóò ṣàánú fún yín Àmín. obìnrin òyìn yóò ṣàánú fún yín. Àmín Ọlọ́run. 2,000 kan ti wọlé 500k gírígí. 500. 500 coin. 5,000 kan náà ti wọlé 504. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ kú ìfẹ́ o. Mo ti ẹ̀mọ̀nà tí mo lè gbà dúpẹ́ tán mọ́. Ẹ ṣé mo dúpẹ́ o, mi ò ní wá yín tí o. a ti wà ní 500,000 505,000. Àìwá tí mo gbà 5,000. ayé ò ní wá yín tí o. ó dà ẹja bẹ̀rẹ̀ sí gba ìpè Sàámú ọmọ Egede sóòmọ bàbá sóòmọ Abija 2,000 kan tún ti wọlé ẹ̀ bá ń ṣe mọ́ 507. sóòmọ Baba Abija ó mọ̀ wọ́n ọmọ Egede mọ̀ tó mọ bàbá ẹ̀yin fáǹsì mẹ́mọ̀ mọ̀ tó gbà mí ọmọ Sáwọn lọmọ Egede Egede. Egede ni ó mọ̀ tó mọ Abija ó mọ Abija ó mọ Abija ọ̀tọ̀ yóò sì ẹ bá pẹ́ fóònù nọ́mbà tí àwọn èèyàn ó pè láti bá bàbá sọ̀rọ̀ directly 08169609600 tọ́jú ẹ̀ sí mi káwọn èèyàn wẹnu mi dáadáa 08169609600 ẹ pè wọlé direct kẹ́ ẹ bá bàbá Abija sọ̀rọ̀ 1,000 kan tó ti wọlé o 508,000. 1,000 míì tó ti wọlé 509. ẹ bá pè wọlé direct kẹ́ ẹ bá bàbá Abija sọ̀rọ̀ 08169609600 ìpè tí ń wọlé o. hello 3,000 kan ti wọlé o. hello Hello. Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ẹ̀lẹ́ sá. Àwa nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́ kú ìfẹ́ o. Àmín o, ẹni dààmú o. Ẹni láre o. Àmín àmín àmín. Àmín Elédùmarè. Àmín Elédùmarè, àmín o. Ẹ ṣé mo dúpẹ́ o. bá wa dá sí i. tí o. Ẹ lè wo owó tí lágbára Ọlọ́run. Ojú owó ìpọ́n dáadáa, ojú owó ò ní pọ́n yín o. Ẹ ní jẹ egun gbẹ̀yìn ẹran o. Àmín o, ẹ ṣé gan o, mo dúpẹ́ o. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ẹ ṣé o. bó ṣe ń lọ́nà ayé amọ̀tún ti bẹ̀rẹ̀ o amọ̀tún ti gbéra o nọ́mbà tẹ́ pè ti wà lóbẹ̀ ẹ mọ̀ bá ń pe bàbá mi wọlé hello orìbété hello hello ẹjọ́ ẹ sún sẹ́yìn bí program tẹ́ ń bò yẹn ó mọ̀ máa dún ni ṣé àgbọ̀yìn báyìí sára sàn bàbá wà pẹ̀lú yín. Ẹ̀lẹ́ sá o. Ẹ ṣé mo dúpẹ́ o. Àmín Ọlọ́run, àmín o. Àmín Ọlọ́run, àmín o. Àmín Elédùmarè, àmín o. Àmín àṣẹ o, àmín àṣẹ o. Àmín àṣẹ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Adúpẹ́, adúpẹ́.
ẹ ṣé pẹ̀sẹ̀. Àmín 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 ẹ ṣé àdúgbò ẹ ṣé. 20,000 kan ti wọlé ẹ bá ń ṣí mẹ́ dákun. 532,000. 532 bá tún nọ́mbà yẹn pè dákun. Ok nọ́mbà yẹn àwọn èèyàn ṣì ń pè wọlé. Hello ẹ rọra o àmọ́ kíyín o 2,000 kan tún ti wọlé o. Àmín o àmín o. Mo dúpẹ́ o ẹ ṣé kú fẹ́ o. Àmín 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 ọ̀dà ẹ ṣé gan mo dúpẹ́ ẹ̀yin náà ò ní wúwo tí lágbára Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní dojúrú o ẹ̀ẹ́nì búrìnbùrìn ká ẹ̀ máa jójó yà á yóò ní fẹ́ gba fún yín lóúnjẹ o yóò rí bẹ́ẹ̀ yọ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé pọ̀. Hello hello akínyìn o ẹ káàbọ̀ sí ẹ ti wà lórí prógrámù ẹ ṣe your life sir 10,000 kan tó ti wọlé o. Baba Abija ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé ẹ kú fẹ́ o 2,000 kan ti wọlé. 546. àmín 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 kàmá wọn ń ṣàdúrà fún Ọlọ́run wọn ní wọn tó fi tiẹ̀ lẹ́gbọ̀n tẹ̀lé ẹlẹ́nu ọlẹ́lẹ́dùnmọ̀ rẹ̀ ọbọ̀ mójú tó tiẹ̀ náà Àmín àmín o àmín o. ẹ ṣé o àwọn ọmọ òkèlè àmín o ẹ ṣé bẹ́ẹ̀ ni inú abímọ́kú kan yìí dùn bẹ́ẹ̀ ni àmín àmín àṣẹ ẹ ṣé pọ̀ o ọ̀dà ẹ ṣeun àti pé ìní àká nọ́mbà ẹ já lọ nítorí fóònù nọ́mbà tẹ́ pè wọlé bá ń tún pè Samuel. 081 081 69 69 60 60 96 96 00. 00. Hello bàbá mo kí yín o ẹ wá sá o ẹ ṣé o bàbá mi 10,000 kan tó ti wọlé 10,000 bá ń ṣí mu. Hello sà mo ń gbọ́ yín sà. Bàbá wọn kí yín. ẹ lẹ́sà mo kí yín o ẹ lẹ́sà o àwa nìyẹn sá o àmín Elédùmarè ṣé mo dúpẹ́ o àmín 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 òun náà ń gbọ́ ọmọ dáadáa ni Ọlọ́run bá gbé lọ́wọ́ sókè lágbára Ọlọ́run kọ́lọ́run ojú náà dàgbà kó dògbò ẹlẹ́dàá wa náà yọ̀dà lóhùn àmín Ọlọ́run ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o. Ayi bàbá àṣegede ni ọ. Hello ẹ wá sá ẹ ti wà lórí ètò bàbá wọn 20,000 kan ti wọlé. Àmín sà àmín. Àmín àmín àmín. Àmín àmín àmín. Àmín àmín. Àmín àmín. Naam. Àmín o ẹ ṣé o.
Alhamdulillah. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àmín, àmín. Àmín Ọlọ́run, àmín o, àmín o. Àmín, 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 àmín. Àmín, àmín, àmín. Àmín, 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 àmín. Wọ́tà nílá àbílá nílé àsì. Àmín o, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé gan, thank you. ẹ ṣé gan sọ ẹ bá mi tún nọ́mbà yẹn pè fáwọn èèyàn dáadáa kan.